for the record. Yeah, orúkọ tèmi ni Lee Johnson tí àwọn èèyàn mọ̀ sí Lee-Jos. Ọ̀kan àwọn òṣèré tíátà táyé mọ̀ dáadáa láti ìgbà tó ti pẹ́ sẹ́yìn ní a ní mílíọ̀nù kí ló ń ṣẹlẹ̀ mílíọ̀nù gan. Nǹkan tó jẹ́ ká torí ẹ̀wà mi báyìí lónìí ni Jumi Entertainment òun ló ń ṣe premier album pẹ̀lú tó wà pẹ̀lú àwọn àgbààgbà òṣèré tí a pè wọ́n ní Thespians. So torí mo jẹ́ èmi ní general coordinator fún gbogbo àwọn Thespians ní Lollywood, so that's the reason why a ṣe wà bíbá lónìí. Thespians yẹn arígbéra àwọn tá a ti rí mẹ́ àwọn tá a ti rí mi 20 years ago 15 years ago 10 years ago la bá pàdé ńbẹ̀ yẹn bó o lẹ ṣe rí wọn báwo lẹ ṣe coordinate wọn. Ẹ jẹ́ kọ́kọ́ fi àsìkò ìdúpẹ́ lọ́wọ́ our EP president UK president which is Alhaja Adedoyin.